èmi ni mo bí wàláhì èmi ni mo bí fọmẹ ní máa dára àbí ìṣèyànràn ni èmi ni mo bí ọmọ tó kéwú èmi ni mo bí èyí tó kàwé èmi ni mo bí ọmọ tó kọ́ṣẹ́ èmi ni mo bí ọmọ tó ní tẹríba èmi ni mo bí ọmọ tó ṣe baálé èmi ni mo bí ọmọ tó ṣe ránṣẹ́ èmi ni mo bí ọmọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ èmi ni mo bí. ọmọ adẹ́tẹ̀ tún ni. makaadun. baba ó tún jòkó lójú kan kò lè rìn arọ tún ni. arọ tún ni. kọ́dí àkàtà olùfàlìjù. bó ti tún wà náà ọlọ́run tó wà dẹ́kun sírókì sí sírókì tó mọ̀. ó tún dára sí i lọ́wọ́. ẹ wò fà ọfọ lójú adẹ́tẹ̀ adẹ́tẹ̀ ni. arọ ni arọ ni. ó tún wà ní sírókì. àǹkóònù. wàá yẹ kúlù. anabi Isa wa súnmọ́ láti bá a bẹ lóhùn. kó fún lálàáfíà. ọwọ́ agbọ́ tóun fúnra rẹ̀ ń ṣàdúrà pé. alhamdulilayi ladhi afani mimma butala bihi kathiran min khalqi. ọlọ́run dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. ọlọ́run tó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run bó ti rí òun náà fa. ọba tó fún un lálàáfíà nínú àgbákò tó ṣe fún nínú ọ̀pọ̀lọpọ̀ àgbákò tó ṣe fáwọn ẹ̀dá rẹ̀ míì tèmi tún sàn alhamdulillah. ẹ dákun èwo wá lálàáfíà wọ́n lè yàn ń bẹ lójú kan fọ́ lójú ń bẹ lójú kan ó dẹ́tẹ̀ ń bẹ lójú kan arọ tún ni ń bẹ lójú kan súrókì ni ó sírókì tó mọ̀. ó sì tún lòun lálàáfíà ó dàbí ẹni wọ́n ní ọ̀sàdúrà tó ní kójú ọfọ́ kétí ó di kásámọ́ra rẹ̀ èwo wá lọ́ba àìsàn. àfa tó ga. ẹ ní sí àgbákò náà ní sẹ́yìn. faqala Isa. ẹ dákun mo rò pé bá yorùbá ní Muhammad. sallallahu alayhi wa sallam. ọfọ lójú. adẹ́tẹ̀ tún ni. adẹ́tẹ̀ ni makaadu. ó tún rọ lápá rẹ lẹ́sẹ̀. súrókì tún mú. sírókì tó mú mi yàn náà. àti ẹ̀yìn pọ̀. ìwọ̀n ń dúpẹ́ fọlọ́n pọ̀ ọba tó fún un lálàáfíà tòun tó sàn nínú àgbákò míì tó gbé bọ́pọ̀lọpọ̀ àwọn ẹ̀dá rẹ̀. faqala Isa. Isa wa ń sọ fún un. ayyu shay'in min al-bala'i
Allahu minhu. dákun sọ fún mi èwo nù àdánwò tí ń bẹ láyé tọ́lọ̀ ti fún wọn lálàáfíà ń bẹ gbogbo àdánwò ayé ń bẹ lára rẹ gbogbo ẹ̀ ló kún ara rẹ̀ ìwéré nìkan lọ́ọ́ yá. Faqala alákùnrin bá dáhùn ya nabiyallahi ó ní mo kú ànábì ọlọ́run ana khayrun mimman lam yajid fi qalbihi ma'rifatullah. ó ní mo fọ́ lójú lóòótọ́ ó ní mo fọ́ lójú lóòótọ́ mọ̀ dẹ́tẹ̀ mo dẹ́tẹ̀ lóòótọ́ ojú kan mọ̀ wà ń lóòótọ́. wọ̀ lọ́bi kankan sójú kan mo wà stroke mú mi stroke tó mu ó ní bẹ̀rẹ̀ ni thank you. ọlọ́dà fún un ọlọ́run fún un lálàáfíà ọyẹ̀ hùn ọlọ́dà fún un ju ẹni ọlápátọ́ lẹ́sẹ̀ tó sì lójú àmọ́tàwá wọ ọkàn rẹ̀ tí ò sì dá ọlọ́run mọ̀ nínú ọkàn rẹ̀. àsọ gangan la láàárẹ̀. ìyá onímọ̀ni ọmọ adúpẹ́ yìí hùn ẹni pé òbí ma bàbá ìmọ̀ni ń bẹ lára rẹ̀ ẹni pé ọ̀ní dúkìá mọ́ ní dúkìá mọ́. àfa ọwọ́ ayá yakuya. ayé dá ọmọ pọ̀ ń bẹ ẹni pé táwọn ẹgbẹ́ rẹ ní tó tí ì o ní. tí ì ní ọwọ́ àtọ́ra rẹ di baba aláwo. Àwa dúpẹ́ ọmọ banújẹ́. ọwọ́ ń banújẹ́ wá fọ́ lẹ́rán. ẹ̀kọ́ tí bàbá yìí sọ ọlọ́dà fún un olóore fún un olóore. jẹni tó lè rìn tó rí na tí o gbẹ pé fún un àmọ́ àwa tó ọkàn rẹ̀ kọ̀ wá sí ti ń jẹ́ ma'rifatullahi mẹ́. kò sí ìdá ọlọ́mọ lọ́kàn ẹ̀ àṣekọ̀ da fóńtọ̀ ọ̀hún. báwo bá ń lo góòlù tó ń lo mọ́tò tó ń lo gbogbo ẹ̀ tó nílé tó bò háyà tí ọba sọ̀rọ̀ lọ́kàn rẹ̀ kọ̀ da fún aláyé kò sì ní da ọ̀dà fún fún aláyé ọ ní nǹkan kan gbogbo ń tọ́ rí ní pàǹdù. làtàsán má banújẹ́ má banújẹ́ oje don't be sand má banújẹ́ kákà bá ẹ̀ńtọ́ ní tẹ̀rẹ̀ mọ́nì yìí kárìkà bá tara yìí má banújẹ́ àfa yìí baba ẹ̀ńtọ́ lọ́lọ́n kárìkà bá tara yìí bá tẹ̀rẹ̀ yìí bá kẹ́wò máa lẹ̀. bá tẹ̀rẹ̀ yìí bá kẹ́wò iná bá kẹ́wò. kàkẹ́ nàbì baba Akramakumullah. bá tẹ̀rẹ̀ yìí wàláhì ìbàdí sàmúdú ní onímọ̀nì bẹ́ẹ̀ bá ti ní ìmọ̀nì gọ́rọ́fà àhánu kútúrú yàtẹ̀ dẹ́wùkà máa lẹ̀. yàtọ̀ dẹ́wùkà
magana ne Gurufa baba mala Hausawa ya ce gurufa a hannun kuturu ya zai dauka malam ya zai dauka kai karin magana ne an kace karin magana ne gurufa a hannun kuturu to ya zai dauka ina hannun ai ba hannun da zai dauka da shi إذا مسني عسر ففوضت أمره إلى الملك الجبار إلا تيسر. dákọ̀ ẹ bá yorùbá ní Muhammad sallallahu alayhi wa sallam níparí ورأيت امرأة Ànábì Ìsá ní mo wá rí obìnrin kan tó jẹ́ Nazir. jàgbó
òun ni nàṣírù rẹ̀ tọ́jà jàgóra ẹni tí ń fa tí ń ràn lọ́wọ́ bàbá aládírẹ́sì mẹ́rin tí ń fa kí. bàbá tí ò lójú tí ò lọ́wọ́ tó dẹ́tẹ̀ tó tún ní ẹni tí ń ràn lọ́wọ́ anabi yusa ni mo wá rúbẹ̀rẹ̀ tí mo ràn lọ́wọ́ مقطعة اليدين والرجلين. bàbá